Ah, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá The Golden Room YouTube channel. Mo forúkọ Ọlọ́run kí yín pé ẹ kú àkókò yìí. Elédùmarè ọba òkè yóò ràn wá lọ́wọ́ púpọ̀ púpọ̀. Àṣetì kò ní dé bá wa. A ò ní kú sọ̀nà bí èéfín, ìdààmú, wàhálà, àròjù, àìráyè kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa. Bẹ́ẹ̀ ni, ẹ wo ẹ̀yin tí ẹ ń subscribe àti ẹ̀yin tí ẹ ń share program wa. Ẹ share àwọn program wa, ẹ gbìyànjú kẹ́ máa share rẹ̀. Ẹ sì gbìyànjú kẹ́ subscribe. Ẹ rí, ẹ subscribe, ẹ share. Ẹ gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, ẹ subscribe, ẹ share, kẹ́dẹ̀ like. Nítorí tí nǹkan bá yé yín lórí àwọn iṣẹ́ wọ̀nyí, ẹ WhatsApp wa, a máa dá yín lóhùn. Èmi tí náà ni prophet àpáta àgbà nìkan. Tọ́, ẹ rí pé ìbẹ́pẹ dúdú lè. Bẹ́ẹ̀ ni, ìbẹ́pẹ dúdú, ìbẹ́pẹ tí ò pọ́n. Iṣẹ́ wo la fẹ́ fi ṣe? A fẹ́ fi ṣe iṣẹ́ ìtọ́jú ọkùnrin, iṣẹ́ ìtọ́jú nǹkan ọkùnrin. Bóyá nǹkan ọkùnrin rẹ kò le tó, bóyá ó máa ń rọ̀ kì í tètè gbéra. Ìyẹn ni Yorùbá pè ní alẹ́. Tí ó bá jẹ́ ọkùnrin pé kì í tètè gbé nǹkan ọmọkùnrin kì í tètè gbéra, tàbí agbára máa ń wà lára rẹ̀ láti bá obìnrin ṣe àṣepọ̀ tó jẹ́ pé nǹkan ọmọkùnrin láti dẹnu lẹ̀. Ẹ rí, tó jẹ́ pé á ti rẹ̀ ẹ́ wọra. Ẹ rí, kàbí o tún ní kí la ń pè ní kàbí kéèyàn máa pẹ́ lórí obìnrin, quick ejaculation. Yorùbá ń pè ní English ń pè ní quick ejaculation. Tó jẹ́ pé o máa ń tètè dà tọwọ́ ẹ̀ ńlẹ̀ fún obìnrin. Tó jẹ́ pé obìnrin kì í ráyè gbádùn ẹ̀ dáadáa. Ẹ rí bẹ́ẹ̀ yẹn. So Ọlọ́run bá kò ní fi wálẹ̀ o. Tàbá dẹ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé òun náwó fún obìnrin, òun ṣe gbogbo ẹ̀ fún obìnrin. Kò sí nǹkan tí èrè tó ọkùnrin ń jẹ lára obìnrin bí kò ṣe ọmọ lọ. So tí nǹkan ọmọkùnrin náà ò bá sọmọ, kàbí o lè bá obìnrin sùn bó ṣe tán àti bó ṣe yẹ, definitely ìwọ gangan fúnra rẹ, òun sunwó ná, òun ṣeré, òun play. So nítorí èyí, kíní yìí, iṣẹ́ tá fẹ́ ṣe, ó máa jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ̀ le dáadáa tí o lè fi bá obìnrin sùn. Ó máa jẹ́ kí òní tètè dá tẹ̀mílẹ̀, òní tètè release. Ẹ rí, bẹ́ẹ̀ ni, a jẹ́ kí nǹkan ọkùnrin ẹ̀ le dáadáa. A sì jẹ́ kó pẹ́ lórí obìnrin. Manpower ni, manpower. Now, bọ́ọ̀lù la máa ṣe. Ẹ bá mi lọ wá ìbẹ́pẹ dúdú, ìbẹ́pẹ tí ó ti pọ́n, unripe pawpaw. Ẹ rí, unripe pawpaw. So tẹ́ bá ti rí pawpaw tí ò pọ́n yìí, ẹ bá mi fọ̀ kó mọ́. Ẹ fọ̀, ẹ wá bí méjì sí mẹ́ta. Ẹ wá méjì sí mẹ́ta, ẹ wá kó pọ̀ díẹ̀. Ẹ rí, ẹ bá mi fomi fọ̀ kó mọ́. Ó yẹ bá mi bọ́ gbogbo èpo ara ẹ̀. Ẹ bọ́ gbogbo èpo ara ẹ̀ pátápátá. Ẹ bọ́ gbogbo èpo ara ẹ̀ pátápátá. Ara tó kò kíní funfun nú ẹ̀, ẹ lọ dùn. Ara yẹn lẹ fẹ́ lò. Ẹ bá mi wá tọ́pù lágólìsì ńlá ẹ̀ kan. Ó yá àwọn epo ara ìbẹ́pẹ dúdú yìí, ó yẹ bá mi máa ti bọ́ inú tọ́pù yẹn. Ẹ rọ́ sínú tọ́pù yẹn kó pọ̀ dáadáa. Bó bá wù yín, ẹ lè fi omi ògì fi rẹ́. Bó bá tún wù yín náà, ẹ tún lè fi omi lásán fi rẹ́. Àkì í fọtí rẹ́ o. Ohun mẹ́ta ta lè fi rẹ́ ni. Ẹ lè fi omi àgbọn fi rẹ́. Ẹ lè fi omi ògì fi rẹ́. Ẹ tún lè fi omi lásán fi rẹ́. Tá bá ti rẹ́ tán, ẹ bá filẹ̀ di àárọ̀ ọjọ́ kejì. Kì í ṣe ọjọ́ kẹta o. Àárọ̀ ọjọ́ kejì, ẹ bá mi gba kọ́ọ̀pù tá fi mu bíà mu. Tọ́ḿbìlà ńlá tá fi mu bíà. Ó yẹ bá mi bu ẹyọ kan. Ẹ gbọ́, yes, ẹ bá mi bu ẹyọ kan. Ó yẹ bá mi dà sọ́run láàárọ̀ nínú láì tí ì jẹun ni o. Láàárọ̀ kùtù ọjọ́ kejì. Tá bá tún ti jẹun tó bá ti dọ̀wọ́ alẹ́, tá bá fẹ́ sùn, ó yẹ tún bá mi dẹ ẹyọ kan mu. Bẹ́ẹ̀ ni, ẹ lọ bá ìyàwó yín ṣeré ní ọjọ́ tẹ́ mú tàbí ọjọ́ kejì. Ẹ rí pé tẹ́ kọ́kọ́ yẹ àwọn ìgbẹ́ kan kúrò lára náà.
bẹ́ẹ̀ ni ayé àwọn ìdọ̀tí jẹ̀díjẹ̀dí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ tó yẹ pé ara yẹn free bẹ́ẹ̀ ni tó yẹ pé ẹ lọ́dún wò kẹ wá confirm ẹ̀ wòlíì àpáta àgbà nìkan náà ni ẹ rí i pé tẹ bá ti mú láàárọ̀ tẹ mú lálẹ́ fi bá ìyàwó yín ṣe àjọṣepọ̀ ẹ rí i pé nǹkan ọmọkùnrin máa le dáadáa tó yẹ pé ẹ sì pẹ́ lórí ẹ̀ yóò gbádùn yẹn yóò gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni so Ògún wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Ògún wà nílẹ̀ Yorùbá ọlọ́bọ̀ ní fi wálẹ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá tàbí ẹ̀yin tẹ́ fẹ́ WhatsApp tẹ́ fẹ́ béèrè ìbéèrè ẹ béèrè ìbéèrè ẹ bá yà sọ lórí 07064294474 Ọlọ́run bá á ràn wá lọ́wọ́ nǹkan ò ní ṣe wá gàdá yóò sì ní dá wa èmi tí náà ni Prophet Àpáta Àgbà Níkùn ẹ dẹ̀ try kẹ́ subscribe ẹ share kẹ́ sì like ọlọ́bọ̀ ní fi wálẹ̀ máa sàlám.